help me beat my child. You know. Good ló ní tábọ̀ ẹ̀ jẹ́ kan ó yá ẹ bá mi tu sí òyìnbó. The sickness. tó olúmọ̀mí ló kọ́ mi Adéyínká láyé ló kọ́ bàbá tó bí mi lọ́mọ èmi là ní sáàgọ̀ ẹni tí ń bá jà ní gbọ́n níbi ìbàyí pẹ̀lú mi ni mo ní. Orúkọ mi ni Onífádé Wàsíù Ayọ̀mídé. ẹ dá túmú. Onífádé Wàsíù Ayọ̀mídé. tó táwọn máa ń ṣe nípa máa ń béèrè nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àwọn ìbéèrè tó jẹ mọ́ àṣà àti ìṣe Yorùbá bóyá òwe bóyá ìbéèrè nípa ìlú kan tàbí kejì. bàbá ìbéèrè mẹ́ta lọ́wọ́ yìí ìbéèrè kan fún 500 naira èyí tí ẹ bá gbà ń bẹ̀ máa jẹ owó mi sápò ṣé o ti yé yín ṣe ti ṣe tán. ó dáa nílùú Ìbàdàn ta ni Olúbàdàn àkọ́kọ́ mo sọ̀rọ̀ nípa ẹni tó jẹ Olúbàdàn àkọ́kọ́ ẹgbẹ́ mi dáadáa o a ti ní àwọn baálẹ̀ a ti ní àwọn Baṣọ̀run bẹ́ẹ̀ la ní àwọn balógun àmọ́ ta ni ẹni tó jẹ́ Olúbàdàn àkọ́kọ́ nílùú Ìbàdàn. Àṣàǹkẹ́. Àṣàǹkẹ́ ṣàṣàǹkẹ́ ni rárá Àṣàǹkẹ́ kọ́ ẹ̀yìn tẹ́ bá mọ̀ ní comment section ẹ bá mi fi síbẹ̀. Ìbéèrè kejì nílùú Ọ̀yọ́ ní Ọ̀yọ́ Aláàfin obìnrin kan ṣoṣo ni ó jẹ Aláàfin rí kí lórúkọ obìnrin náà. ẹ mọ̀ Bẹ́ẹ̀ ni. obìnrin kan ṣoṣo ló jẹ Aláàfin rí ní Ọ̀yọ́ Aláàfin kí lórúkọ obìnrin náà ẹ̀yin tẹ́ bá mọ̀ ní comment section ẹ bá mi tẹ̀ síbẹ̀ ní báyìí máa pa òwe fún yín ẹ wá bá mi yí padà sí òyìnbó ó dáa ṣe ní ṣe tán. gúdù ló ní tábọ̀ ẹ̀ jẹ́ kan ó yá ẹ bá mi tu sí òyìnbó. The sickness. wọ́n ní wọ́n gbé wá ṣùgbọ́n fúnpẹ́ àti ẹ̀pẹ̀ wọ́n ti ẹ̀ jẹ́ wa máa fún wọn ní ẹ̀bùn 500 naira. Nice. a ní Dubai lọ o ẹ tún pàdé mi nígbà míì Olúmọ̀mí ló kọ́ mi Adéyínká láyé ló kọ́ bàbá tó bí mi lọ́mọ èmi là ní sáàgọ̀ ẹni tí ń bá jà ní ògbọ́n ẹlẹ́mẹ̀rẹ̀ o.